Ọba rẹ̀ bí oṣù, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, lẹ́ṣin ọba jẹ́ kó pẹ́. Àwọn olè fọba, a sì kì í jòyè ọba. Gómìnà yìí sà. Kábíyèsí o. Ó ṣe é ṣe ọmọ. Ṣe ilé wa pé. Ó ṣe é ṣe ọmọ. Orí àgbàgbọ́, ó ṣe é ṣe. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Adé apẹ́ lórí kábíyèsí. Ìrùkẹ̀rẹ̀ ẹ̀yìn á máa pọ̀ sí. Ẹjọ́ ẹ bá mi pa lọ́pọ̀ kẹ́ṣe kábíyèsí lẹ́gbẹ̀ẹ́. Kábíyèsí, mo kí gbogbo àwọn olóyè pátápátá. Àwa ọmọ ẹgbẹ́ APC, àwa rí kábíyèsí. Èmi ọmọ yín, Biyi Otegbeye BOT, ló ń ṣàlejò ní ọ̀dọ̀ yín. Election tí ó wọlé tán yìí, òní mo ní kí wọ́n ṣàlàyé bá a ṣe fẹ́ di ìbò yẹn sà. Torí àwọn ẹgbẹ́ méjì ló jẹ́ pé bàbá kan náà ló wí wá, ìyá ló yàtọ̀. Election tí a máa kọ́kọ́ dì ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹni tí gbogbo wa dúró ti ta gbárùkù tá a fàdúrà tì lẹ́yìn, òun náà ni ọ̀nà ìbùkọ́lá làwà bí ẹlẹ́. Tó bá wá di March 11 ní agbára Ọlọ́run, a máa dìbò House of Assembly àdèmàdì ti gómìnà. Ẹni tí gbogbo wa ta kí lẹ́yìn tí wọ́n máa wọlé lágbára Ọlọ́run. Ọ̀nà lọ́mọ yìí ó continuity Honorable Sikirat Ajibola. Fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti dá Ògùn State sílẹ̀, tí iye wa tó ti ń contest election ẹ mọ̀ bá àrímú rí nǹkan tí wọ́n lè fi